بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله أهل الميامين adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run atọrọ àlékún ìkẹ́ Ọlọ́run àti ìgẹ̀ fún aláìlá ọ̀run ànábì Muhammad Ọlọ́run bá wa ṣàlékún kẹfà ànábì sí. Naam, ìjókòó lẹ̀ wà ní ìrọ̀lẹ́ yìí pẹ̀lú bàbá wa àgbà Maulana Sheikh Alhaji Abdulwasi Waliyullahi Atayese Jakmel Asadul Wa'izina ọmọ bàbá Lágége. A fẹ́ kí àwọn àfáà bá wa tàmálẹ̀ sí nǹkan kan tí àwọn èèyàn líǹkì ẹ̀ sí wa gan láti àárọ̀ yìí. Ọ̀pọ̀lọpọ̀ messages láti rí lérí ẹ̀. Ó ní pé a wo fídíò kan tí ọkùnrin kan tí ó ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tí bàbá wa àgbà bàbá Lágége tí wọ́n sọ láàrin wípé ó ṣe ìlú kan kò ṣe ìlú kan. Ọkùnrin yẹn èmi ò mọ̀ ná sì mọ bó ti jẹ́ mọ bó ti rí, àmọ́ bí àwọn èèyàn ṣe ń gbọ́rọ̀ rẹ̀ wá wọ́n sọ wípé ìmáàmù ni ọkùnrin náà. Bí ṣe wá ń sọ ọ̀rọ̀ yìí lórí ọ̀rọ̀ tí bàbá wa àgbà Lágége sọ wípé ìlú kan bákan ló ti jẹ́, ìlú kan bákan ni ó ti jẹ́. Èmi náà wá fojú ara mi wo fídíò ọkùnrin náà tí wọ́n sọ pé ìmáàmù ni ọkùnrin yẹn. Ẹ dákun láàrin ìṣẹ́jú tí ò ní pọ̀ púpọ̀ torí àsìkò ìsinu tí ń tó bọ̀ bàbá wa àgbà Atayese ọmọ bàbá Lágége, gẹ́gẹ́ bí ààyè yín, gẹ́gẹ́ bí ipò yín, gẹ́gẹ́ bí ọ́fíìsì yín sí bàbá wa àgbà ní Agége. Ẹ dákun ọ̀rọ̀ yìí kí ni nǹkan tí ẹ lè bá wa ṣàlàyé lórí ẹ̀ àti pé kí lẹ rí sí ọ̀rọ̀ ọkùnrin tí àwọn èèyàn ń fi fídíò ẹ̀ hàn báyìí táwa náà sì fi ojú ara wa rí. Ọlọ́run járe yín pẹ́sà. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Alhamdulillahi rabbil alamin wassalatu wassalamu ala ashrafil mursalin sayyidina maulana Muhammad wa ala alihi wa sahbihi akka qadrihi wa miqdaril azim. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Lẹ́yìn tí kò ní pọ̀ nínú ọ̀rọ̀ tí ó béèrè. Ọlọ́run ní kí èmi náà orí maktawu yẹn kí èmi náà rí wò fúnra mi. Alhamdulillah. Wọ́n wá rí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ ọmọ markas àtàwọn tán jólólùfẹ́ baba mudirul markas baba Lágége kọlọm bá wa ṣàlékún àlàáfíà àwọn kó ṣàlékún àánú rẹ̀ fún wa. Àmín. Albarkola Muhammadu Rasulullah sallallahu alaihi wasallam. Gbogbo àwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ baba àtàwọn tí wọ́n jẹ́ ọmọ kéwú fún baba mudir àtàwọn tá ń papọ̀ tá ń jẹ́ ọmọ baba Lágége. Ari gbogbo wa sì rí wò dáadáa. Àmọ́ èyí tẹ́mi rí ń bẹ gẹ́gẹ́ bí khulaso ọ̀rọ̀ òun ni wípé ìmáàmù náà tí ó sọ ọ̀rọ̀ náà ó sọ ọ̀rọ̀ òun like bí ìgbà tí ó fẹ́ ṣe nákìdù fún ọ̀rọ̀ tí bàbá wa, torí ọ̀tọ̀ ní rudud ọ̀tọ̀ nákìdù. Ó yẹ kí àwọn èèyàn mọ ìyàtọ̀ láàrin rọ́dù àti nákìdù. Nákìdù kò gbọ́dọ̀ fa ìjà láyé, kò sì gbọ́dọ̀ mú èébú lọ́wọ́. Rọ́dù ló lè mú èébú lọ́wọ́. Bóyá nìkan àtàkì rẹ̀ ó wá fẹ́ àtàkì rẹ̀ in return, àbí ìrẹ́ bó ń sọ ó fẹ́ àtàkì ẹ̀ padà in return, òun là ń pè rudud. Àmọ́ nákìdù ẹnìyẹn kọ́dà ó lè jẹ́ olólùfẹ́ rẹ̀ tó o nífẹ̀ẹ́ sí lọ́sọ̀ ọ̀rọ̀ tó wá rí pé ọ̀rọ̀ tó sọ yìí ọ̀rọ̀ yìí bẹ́ẹ̀mi ti mọ ọ̀rọ̀ yìí kọ́ yìí, èmi tún ma ọ̀nà mi yàtọ̀ fún ọ̀nà tí ẹni yìí mú wa, ó wá fẹ́ ta ko tẹnìyẹn láti mú mi wá, òun náà pè nákìdù. li izahar al-haq níta ń pè nákìdù nù, li izahar al-haq la li mujawasati al-hadd. A gbọ́dọ̀ kọjá hudud lórí nákìdù, àmọ́ rọ́dù èèyàn lè kọjá àlà lórí rọ́dù. Ó ti torí ẹni tó wá ní orí ẹ̀ dàrú ni wà náà kò ní dáa fún oyin bá kí ọwọ́ bẹ̀rẹ̀ sí ebu ọkọjá àlà nù. Àmọ́ tó bá yẹ pé nákìdù ni ó gbọ́dọ̀ kọjá àlà, má trespass, má kúò ní ojú ọ̀nà tí ẹni yẹn gbé kalẹ̀ tó fẹ́ tún ṣe
láti tún bọ́ sí ọ̀nà míì láti fi àtàkì ẹni yẹn irú àìlẹ́kọ̀ọ́ yìí ni ìmáàmù yẹn ò ní. ok lọ́kùnrin tọ̀hún yẹn. ní ìmáàmù tó sọ̀rọ̀ yẹn. ok ìmáàmù ìlú náà. ok iná ni ìmáàmù ìlú náà ni ọ̀fẹ́ ìmáàmù ìlú tí baba mudiru sọ̀rọ̀ rẹ̀. ok ó wá fẹ́ dá a padà pé ìlú òun yìí o bí wọ́n ti wí nìkan lórí kọ̀ wá rí tàn tí ó fi kò ní mímọ̀ tó lè fi nákìdù ọ̀rọ̀ tí baba sọ ìwọ̀n ṣe rùdùdù. òun là ń pè ní hujum ló wá gbé jáde. ó ti yé báwọn. náà alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ni wípé baba mudiru sọ̀rọ̀ Ìlọrin pé Ìlọrin kì í ṣe ilẹ̀ Yorùbá wọ́n ti sọ yín láti bí ọdún 3 àbọ̀dún 2 sóní báyìí. náà àwẹ̀ kẹta kọ́ yìí wọ́n ti sọ pé Ìlọrin ò kì í ṣe ilẹ̀ Yorùbá. lọ́dún yìí baba mudiru tó wá ń sọ̀rọ̀ ọ̀bọ̀ àwọn yà sí Ìlọrin náà fi wá yà sí ìlú náà wípé kọ́dà ìlú báyìí náà ilẹ̀ Yorùbá ni o àmọ́ tá a bá tọ́ pinpin rẹ̀ désàlẹ̀ á bá wípé òun lè ṣe ilẹ̀ Yorùbá torí pé Yorùbá kọ́ ni iná ló kọ́lọ́pìlẹ̀ rẹ̀. náà irú ọ̀rọ̀ yẹn ṣe mọ̀ yí pé ọ̀rọ̀ tàríkì ni ọ̀rọ̀ àkọọ́lẹ̀ mímọ́ iná ni ẹni ó bá fẹ́ nákìdù ọ̀rọ̀ ni wípé bí wọ́n ti wí ìlú wa yìí kọ́ lórí yóò wá mú mímọ̀ kan tó mọ̀ yóò fi ìmọ̀ yẹn nákìdù kìíní yẹn pẹ̀lú àwọn àdílà ó ti yé báwọn àdílà tù sákítà. masha Allah. ó ti yé báwọn àdílà tí ẹ̀rí tí bí ẹ̀rí wó. tí bí ẹ̀rí wó. masha Allah. tí wọ́n pé ẹ bá ti gbé e kalẹ̀ ó ti yé wọn yọ músíkìtù ni yọ àsìkátà ẹ̀rí tọ̀hún ó ti yé ẹni yẹn gbọ́dọ̀ mú ẹ̀rí yẹn wá. ìgbà tí màmú yọ bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ kò mú ẹ̀rí wá nǹkan ní ìlú táwọn yẹn ṣe báyìí o kì í kò rí báyìí o gbàtà ń pariwo kìnnì kan ó wá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ tí ó da sí baba mudirul markas. gbà tẹ́mi wá wo gẹ́gẹ́ bí tẹ́mi bá wo ẹni ó bá àtàkì baba mudir èyí kọ́kọ́ wo kí ni ẹni yẹn wọ̀n sámánù wo ni kilowatt masha Allah. kí ni makidura ẹni yẹn alimi kí ni wúsíwù rẹ̀ masha Allah. ó ti yé òun gan fúnra rẹ̀ kí ló wọ́n kí ni kíyàm tí ń bẹ pẹ̀lú ẹ̀ sórí ìdíjòkúlẹ̀ àkọ́kọ́ wo ìgbà tẹ́mi wá wo ohun tí òjé mi ọ́ sọ̀rọ̀ lórí ẹ̀ tí òjé ń lè sọ̀rọ̀ lórí ẹ̀ ni wípé àkọ́kọ́ ń bẹ ni wípé ẹni tó sọ̀rọ̀ yọmí ké pápátá ni gbogbo bó ti ipò ìmáàmà òun ipò tó wà ìmáàmù ìlú bẹ́yàn bá ti jẹ́ ipò ní ti sọ ọ́ di àgbà ẹ gbọ́ a sì máa fi sípò àgbà rẹ̀ wípé ẹni ó bá jẹ́ ìmáàmù ìlú ó ti di àgbà gẹ́gẹ́ bí ipò rẹ̀ àmúṣeṣe kọjá sí wípé ọjọ́ eré tó bá kéré tá a bá gbìyànjú sípò àgbà ọjọ́ eré wọn máa tẹ̀lé lára rẹ̀ torí làákàyè rẹ̀ ò ní gbé ọ̀pọ̀lọpọ̀ gangan ààyè tó wà ní làákàyè rẹ̀ ò gbé ààyè ni. La ilaha illallah. bí làákàyè rẹ̀ bá gbé ààyè wọn yọ máa wípé ẹni ó bá sọ ìtàn bákan tó o bá fẹ́ change ẹ̀ o ò ní bú ẹni yẹn ó correct ìtàn nìní ó sì mẹ́rin wá. ó tún ṣẹ̀ṣẹ̀ kí yóò tún yóò tọ̀hún pẹ̀lú. ó yẹ ká tún yóò tọ̀hún pé èyí tẹ́ni yẹn wí á mu. ó ti yẹ báwọn ọ̀dà pé léyìí fẹ́ lẹ́sẹ̀ ńlẹ̀ ju bá a ti ń jọ bàbá mudiru tí bàbá bá sọ ọ̀rọ̀ kan táwa bá rí ọ̀mí tó tún takò yìí tí bàbá sọ ni àwọn àtún wá yẹ̀ wò àwò èyí tá a bá rí wípé ọ̀dà bíi pé léyìí fẹ́ tún ìmọ̀ gbẹ́ngbà míì tó jẹ́ pé àfáàyàn lè sọ̀rọ̀ kéyìn ó rí ẹ̀rí míì tí ó tún yàtọ̀ sí ti àfáàyàn ni wọ́n máa kéwù lọ́wọ́ àwò wípé ó wà ní takà àfáà rẹ gbé ní àfáà rẹ wí wọn ọ̀dà èyí tí wọ́n ní òun tí wọ́n fẹ́ mú lọ́wọ́ òun ọkàn mú lọ́wọ́ ni ó ní ṣe àfáà rẹ. àgbọ́yé. ó ti yé ká tó wá wípé ọ̀rọ̀ tí bàbá mudiru sọ ọ̀rọ̀ yẹn ọlákọ̀ọ́lẹ̀ bàbá ò sọ̀sọ́kùsọ àwọn èèyàn ti wá kó ẹ̀rí rẹ̀ jáde wọ́n sì ti gbé e jáde ẹ máa rí káàkiri wọ́n já sí pé tí bàbá mudiru sọ náà ni iná lọ padà correct ibi tá a ti wá mọ̀nà wípé ìmáàmù náà tó lóun fẹ́ dìfẹ́ǹdì ìlú ẹ̀ pẹ̀lú ẹni tí bàbá mudiru sọ kọ̀ wá mà nípa ìtàn ìlú rẹ̀ ìlú téèyàn bá sì ti jẹ ìmáàmà inú sáràtì ìmáàmà ó gbọ́dọ̀ mà nípa ẹ̀fárómẹ́ǹtì
ìlú tó wà wákìwù rẹ̀ àti bíyà fíkìwù bíyà wal-waqi'. sì gbọ́dọ̀ mọ̀ tán lùhùn. ó gbọ́dọ̀ mọ̀ ìtàn lùní ìtàn Mákà ọ̀pamọ́ fún Ànábì. Allahu alayhi wa sallam. ìtàn Mádínà ó sì pamọ́ fún. Allahu alayhi wa sallam. kó tó dé àtìgbà tó dé gbogbo ẹ̀ ló ti mà. òun là á fi ń sọ kí bàbá wà nílé kéwú tí wọ́n bá ń kọ́ wa ní tàríkì ẹ̀jẹ̀ á máa mójútó dáadáa kódà bàbá wà nílé ìwé ká mójútó dáadáa. so ẹlẹ́ẹ̀kejì ń bẹ ni pé kò gbélú èrò wípé ó ṣe kékeré nílùú. inú kọjá sí pé bóyá ọmọ yẹn ti jù ú síbì kan kó padà wá kéwú ń bẹ̀. ó ti yé ìwà padà wálé ní torí wípé ẹni tí ń bẹ ní ìmáàmà kú ń bẹ̀. ní wọn fi wá lè pè gẹ́gẹ́ bí wípé oyè bàbá wa ni oyè kìíní kan ni tá a nábì sí ni yẹ ummul qawma akra'uhum li kitabillah. ó ti yé báwọn so wa a'lamuhum bi zunna bó ṣe kà á lọ bó ṣe tó tẹ̀léra wọn nù ni. òtítẹ́ bá wò dáadáa rí wípé gbogbo ọ̀rọ̀ tí ìmáàmù náà sọ látòkèdélẹ̀ kò sọ̀rọ̀ mẹ́. ojú tèmi kan fi wò ó ní tèmi gẹ́gẹ́ bí àínú tèmi àti bazira àti làákàyè tí mo fi wo ọ̀rọ̀ rẹ̀ ni wípé number one ọjọ́ eré tẹ̀lé lára rẹ̀. lára rẹ̀ ipò yẹn ju ọjọ́ eré ẹ̀ lọ. ipò wọn jọjú eré ẹ̀ lọ ọjọ́ eré tẹ̀lé lára rẹ̀. alákọ̀ọ́kọ́ kò ẹlẹ́ẹ̀kejì kò ní makidura rẹ̀ ní ẹlmi kò síwúsíwù rẹ̀. kò ní mímọ̀ tó ká tó sọ. kò ní mímọ̀ tó ká ipò tó wà. okay àgbọ́yé sá. èèyàn lè jẹ ìmáàmù odidi ìlú àmọ́ kí ìmọ̀ rẹ̀ wọ́n máa tó kọ́ ẹ pé wọ́n ń jẹ ńlé wa ìmáàmù wọn jẹ ńlé wa ń bẹ. wọ́n náà lẹ́tọ̀ọ́ sí sáwà jẹ́. wọ́n náà lẹ́tọ̀ọ́ sí sáwà jẹ́. okay. torí tó bá yẹ pọ́ bá rìn dáadáa nù mímọ̀ yóò mọ̀ mímọ́ wọn sọ fún wípé èèyàn máa ma ṣẹ́ríwù tó kọjá. nígbà tá nàbì dé sallallahu alayhi wa sallam. ó wá di ìtàn Musa àti Isa àwọn tó ṣáájú ẹ̀ ó wá di ìtàn wọn ló fi gbé dáwọ́lá ìsìlámíyà kalẹ̀ ló fi ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀ ní ìsìlámù fi balance báyìí kò bí àwọn tọ̀hún dànù a kì í bi ìtàn àwọn tó ṣáájú ẹ̀ ní pàápàá jùlọ ìlú Ìlọrin nísìn gbogbo ìtàn Ìlọrin yìí látàyé àfa àlímì èdò ní kò séyìí tí ò sí lérí tèmi. bẹ́ẹ̀ni sà. a kà nù tíra Sheikh Adam a gbọ́ lẹ́nu àwọn àgbàlagbà káàkiri aheki baba mudiru náà tó ṣàlàyé fún wa. masha Allah damallahu dawlatahu. so ẹni tí ó bá wá jẹ yìí tí ó bá ṣe olórí ìlú kan tí wọ́n wá bí ọ́ ní bóun ìlú rẹ ti rí kọ́ máa lè sọ kẹ́nìkan wá ní báyìí ní kọ́kàn máa ní kò rí bẹ́ẹ̀ ọ̀nà ńgbà tí ò rí bẹ́ẹ̀ mú tiẹ̀ wá. bó lórí dá. kò rí tiẹ̀ wá ó bẹ̀rẹ̀ sí àtàkì ẹni tí ẹni tó sọ̀rọ̀ ẹni ó sọ̀rọ̀ yìí ò bú ìlú. ìtàn ni wọ́n sọ ìtàn sì ré à ń kà ńlẹ̀wé à ń kà ìtàn Ìlọrin àwọn tó ti fi ṣe fíìmù ń bẹ̀ dáadáa wọ́n ṣe fíìmù Àfọ̀njá wọ́n ṣe gbogbo ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ìtàn èyí tí ó kọ̀rẹ́tì lọ́pọ̀ nù tí wọ́n ṣe a máa rí àwọn èyí tó kọ̀rẹ́tì ń bẹ̀ àwọn èyí tó kọ̀rẹ́tì àdánù amú èyí tó kọ̀rẹ́tì a sì àtàkì àwọn tí wọ́n ṣe torí àwọn náà ṣe kíni àwọn náà ṣe ìtìhádù tiwọn nípa rẹ̀ ni so ìmáàmù náà ọjọ́ eré ẹ̀ kiri sípò rẹ̀ kò sì ní mímọ̀ tó káyè tó kó sí. mo tàn máa wí pé kò ní ti wọ 40 years. mo tàn máa rẹ̀ ọmọ èké pápátá ni so ọjọ́ eré ẹ̀ yẹn kéré sí so ẹni ọjọ́ eré ẹ̀ bá wá kéré sí nǹkan ó ti yé nǹkan yẹn gbọ́dọ̀ yóò jájòjì sí tó bá kọ́kọ́ gbọ́n tí ò gbọ́ rí. àmọ́ àwọn tí wọ́n mọ ìtàn ọ̀ padà ti fi hàn wípé bó ti rí àti bí ó ti jẹ́ rèé àti bó ti rí nì so èyí òun jẹ́ number 1. ẹlẹ́ẹ̀kejì ń bẹ ni wípé inú àwọn tí àwọn àfáà sọ wípé wọn èyí ṣe èèyàn a lè pè wọ́n léèyàn wọn èyí sì so ńlá káyì inú àwọn táwọn àfáà wí bẹ́ẹ̀ àwọn àfáà ni man la ya'i tarikha fi sadrihi. bàbá mudiru náà mú wá ń jò ní inú ọ̀rọ̀ wọn nígbà wọn ń sọ̀rọ̀ lùyìí. ومن وعى أخبار من قبله أضاف أعمارا إلى عمره ليس بإنسان أنت هو كوبليا wala akili kódà kò ní làákàyè rárá làákàyè ò tó a gbọ́dọ̀ pé ló ń làákàyè ẹni tí ó bá ma tàríkh tí ó bá gbé ìtàn àwọn tó ṣáájú ẹ̀ àbí ìlú rẹ̀ kó gbé e sérí kó sì gbé sáyà rẹ̀ kó jí pẹ́ kó béèrè tán ìlú rẹ̀ lọ́wọ́ rẹ̀ kó sì dá wọn lóhùn. àbá ni ẹ má sì ń tọ̀ ọ̀hún sínú làákàyè ẹni tí ó bá sì ń làákàyè ní inú sharati tí wọ́n fi yan ìmáàmù ní alẹ́ akilu wa. bẹ́ẹ̀ni. ó ti ẹni tí ó bá ní làákàyè a gbọ́dọ̀ firu ẹni bẹ́ẹ̀ yẹ ìmáàmù bẹ̀ńlẹ̀ tá a máa wí pé yọ ṣáájú fún wa
ó ti ẹni tí ó mà nípa àlú ẹ̀ kò ní máa ń pẹ́ ẹ̀sìn ẹ̀ torí ẹni tí ó mà tán àlú rẹ̀ bóun ni ó sì mà tán bá nàbí ti lo ayé ẹ̀ àbáni wa man wá tarikha man qablahu adafa a'maran ila umrihi gbogbo èjì rẹ̀ ta ní òpin 40 yìí tó bá yẹ kó bá lọ lè wá ìtàn lú ẹ̀ tó mọ̀ dáadáa ni èjì rẹ̀ ọba increase sí kó bá máa wà gẹ́gẹ́ bí ọmọ 80 years torí ìtàn bọ́ bá ṣe mà tàn síbẹ̀ ni ó ṣe so àìmọ̀ ka ìtàn nǹkan tí mo kàn rí mbẹ̀ ni pé àìpàtàkì ìtàn nílé kéwú àbí nílé ìwé kí gbogbo àwa tá à ń jẹ́ òbí ẹ jẹ́ àwọn ọmọ wa mọ ìtàn ìlú wa wọ́n mọ ìtàn bó ni àwọn ìmáàmù ti bẹ̀rẹ̀ ìtàn bó làwọn ọba ti bẹ̀rẹ̀ ìtàn bó ni ìlú ti bẹ̀rẹ̀ ìyẹn gbọ́dọ̀ má torí ọjọ́ ọ̀la ọmọ yòówù tí ọba máa tọ́ bá ń jẹ́ mọ́mú lé wọn tí kò àwọn bàbá rẹ̀ bá padà tọ́ sí yóò máa hàn lára rẹ̀ wípé àìmọ̀múdákàn ìtàn lọ́dọ̀ àwọn tó bí tí ó máa pilẹ̀ rẹ̀ yóò máa hàn nú ọ̀rọ̀ rẹ̀ yóò sì máa hàn nú ṣèṣì rẹ̀. ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ ẹ̀rí pọ́ yà sínú ọ̀rọ̀ ẹ̀sìn pé kíní kan ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ ni wọ́n ń sọ ọ̀rọ̀ ìlú ọ̀rọ̀ ìtàn kì í tún sọ̀rọ̀ ẹ̀sìn ẹni tí ó wá mọ ọ̀rọ̀ tàn bóun ni ó sì mọ ọ̀rọ̀ ẹ̀sìn kódà bí èèyàn bá mọ tàríkh kò lè gbọ́ ìsìlámù yìí. bẹ́ẹ̀ni sà. Kazim gbogbo ẹni tí ó bá mọ tàríkh kò lè gbọ́ ìsìlámù yìí ọmọ Málíkì ọmọ Sáfì ọmọ Àǹbàlí ọmọ tán wọn bóun ló ti fẹ́ mọ ọ̀rọ̀ wọn fi jẹ́rìí ọ̀rọ̀ o lè understand anabi Muhammad gan. Allahu alayhi wa sallam. so gbogbo àwa tá à ń jẹ ọmọ markasi àtàwa tá a bá rí mọ́tò tá a rí líǹkì kìíní yẹn ẹ má jẹ́ kí ọ̀dà mú yín tẹ́ máa ní ayé nìkan bú mùdírù hàn irú èyí ń kọ́ ni wọ́n wí pé ó fún mùdírù lé ó fún wọn rọ́dù àbọ̀nákìdù mùdírù òun kọ́ ọ̀gbọ́ òun kọ́ torí tá a bá ngbà mo rí mo wá ngbà tẹ́nìkan pè mí pé ẹni báyìí mo ní kò sí nǹkan kan tá a fẹ́ wúlé rí eléyìí number 1 ni wípé lẹ́yìn ìmáàmà tó jẹ ipò ìmáàmù ni tó jẹ nígbà wọn lè pè wá jẹ ìmáàmù lẹ́yìn ìmáàmù ni kò sí nǹkan kan tí kílẹ̀ mọ́tẹ́ máa ń pè kíní yẹn value àbí nǹkan kan tó value nínú ìgbésí ayé àbí hayatu ẹ̀ tá a lè rí tó value tá a máa wò wípé ọ̀dà ká tiẹ̀ gbé ipò ìmáàmà kú mbẹ́ lẹ́yìn ipò ìmáàmà kí ló kù tó value nínú ayé rẹ̀ kò sí. a lè rí nǹkan kan. abájọ. so ju ìmáàmà yẹn lọ tá a bá wá ní ẹni ó bá jẹ́ ìmáàmà tá a bá fẹ́ máa fi ìmáàmà yẹn tá a fẹ́ máa fi bù àti fẹ́ máa kọlu ẹ̀sìn Ọlọ́run nù torí ẹni ò ní jẹ́ ká lè fún irú èèyàn ẹlẹ́ẹ̀kejì ẹ̀ tún máa gbé prestige rẹ̀ níjọ́ ó ti jẹ́ ìmáàmù ìròpẹ́ nìkan ìròpẹ́ ó lójú àwọn tó dá a mà nílùú ó ti yé báwọn ó sì lójú àwọn tí wọ́n gbà á gan-an nílùú dépò tí so kò sí ní alámùdáwà kò sí ní alámù ìjáàfà nínú mímà kò sí nǹkan kan kọjá wípé wọ́n jẹ́ ìmáàmù ńlẹ̀ wa èmi náà jẹ́ ìmáàmù irú àwọn báàní àwa ò ní máa fèsì fúnru wọn bẹ́ẹ̀ kódà tá a bá tún rẹ́lù míì tó bá tún hàtá gbogbo yẹn náà kọ́ gbogbo ajá tí ń bá ń gbókọ́ lámàlẹ̀ lóko ajá mi ń bẹ tó o bá ń gbó tó o bá lọ́ọ́ malẹ̀ lóko ayé ọmọ wa pé wo ajá òun pé ajá òun wọn wà ní tó bá dọ̀rọ̀ wọn ní ajá tán lẹ̀ lóko ojú ni òun náà tún gba. wọ́n tún wá fẹ́ kó máa gbó sí. wọ́n tún wá fẹ́ kó máa gbó òun náà tún gba. nígbà tẹ́mi ti àwọn fílẹ̀ máa wọ̀ pé àbí ọkùnrin yóò máa pátá yé ṣe é sì ń bẹ́ ńlọrin ni. òun náà kàn ṣe kún ọkàn lè gbọ́hùn tiẹ̀ náà. ẹ̀ pé njọ́ tó ti débẹ̀ kò èèyàn mélòó lọ́wọ́ mọ̀ pé ẹnìkan débẹ̀. ó ti yé wa Ìlọrin nísìnyí ìta ni ọmọ kí bàbá ẹ̀ bọ́ àgbà ń bẹ̀. ó ti yé wa so bí bó ti rí nù irú ẹni bẹ́ẹ̀ a máa tọrọ fún náà ni wípé kọ́lọ́n kó túnbọ̀ tún ṣe àmàna rẹ̀ tọ́lá ni wọ́n bá jẹ́ ìmáàmù odidi ìlú ó ti yé wa kò gbọ́dọ̀ wà ní wáṣítà ọgbọ́n torí pé nù lútọ́ wà ní àti markasi ni àti adabi ni àti tijaniya ni àti kadiriya ni àti aluzunna ni àti zufi ni gbogbo àwọn ọ̀ràn yìí pátá ọ̀hún ni gbogbo wọn ni wọ́n tò lẹ́yìn rẹ̀ tí wọ́n kírun ó ti ẹni ọkọ̀ wa gbọ́dọ̀ ní tààzùbù àsọ̀bíyà gbọ́dọ̀ máa bẹ pẹ̀lú ẹni ó bá jẹ́ ìmáàmù odidi ìlú tó bá yẹ kí ìmáàmù bìkan àdúgbò kan ní àmọ́ ìmáàmù odidi ìlú ó gbọ́dọ̀ dúró báwọn bọ̀tìláàkà yẹn ò tí ì ṣiṣẹ́ débi kí irú nǹkan báwọn ó dìgbà tí ọjọ́ eré yẹn bá tópo rẹ̀ ṣé a máa pé àwọn òjíṣẹ́ Ọlọ́run ká tó gbé wọn dé ló jíṣẹ́ inú albulugun bẹ́ẹ̀ wọ́n bàlágà àṣúdà wà bàlágà arba'ina sana bẹ́ẹ̀ yẹn ọba ti pé arba'ina sana
gbogbo ọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀ ọmọ tí ó bá ti pé arba'ina sana ẹni ọ̀rọ̀ tó bá sọ ẹ dànù. ó dìgbà tó bá pé tí ìmáàmù náà bá pé arba'ina sana ọ̀rọ̀ rẹ̀ ó tó ní value ká tó lè máa fèsì ọ̀rọ̀ ẹ̀ àmẹ́ni tí èpè arba'ina sana ṣe àwa tá a ti wá ń lọ táwa ti mẹ́nu lé 50 lọ ẹgbẹ́ ntọ́kù tí èpè ò tó nǹkan mọ́. a ṣe jubilee inshallah. so yàwó aláma wa fèsì ẹni tí ò tí ì pé arba'ina sana so o ti pé kinní wọn ó jìnnà síra wọn so gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá jẹ́ olólùfẹ́ Baba Lágége ẹ mú ọ̀rọ̀ náà ẹ fi ṣe oṣù ẹ fi para ẹni tó sọ̀rọ̀ ni ọmọ kékeré ni epo yìí máa malẹ̀ yẹn ń wò máa la àmọ́ ẹ dára ká yí padà síbi ọjọ́ eré ẹ̀ ó dijọ́ tí ọjọ́ eré rẹ̀ bá tó gbé ìtàn ó ti yé ká tó lè máa fúnru ẹni bẹ́ẹ̀ ní èsì ọlọ́mọsàbá wa dúpẹ́ fún gbogbo ẹ̀yin olólùfẹ́ kọ́ba àṣàlékún dáadáa fún baba Mudirul Markaz ọlọ́mọ má jẹ́ kí aburú ṣe baba Mudir làákàyè tí wọ́n fi ń ṣiṣẹ́ náà fún wa ẹ̀rí pàlàbí àti dínyẹnyẹn ọ̀rọ̀ tí baba sọ tí odidi ìmọ̀bùlù tí làákàyè rẹ̀ ò gbé ọ̀rọ̀ ní ju làákàyè rẹ̀ lọ ni ọ̀rọ̀ tí ó wá gbé tí làákàyè rẹ̀ ó wá gbé òun àwọn alákọọ́lẹ̀ tí wọ́n ti lákọọ́lẹ̀ ti pé àwọn wa mú ẹ̀rí rẹ̀ jáde. akéde yìí bẹ́ẹ̀ ń bí tẹ́lẹ̀. ẹ gbẹ́ta ìgbà míì tí n bá ń sọ̀rọ̀ míì táwọn kan bá ń takò mí àkàrà àwọn kan tó lè má di sí wọn bá kọ sí orí bẹ́ẹ̀ ni wọ́n ju eléyìí náà síbẹ̀ òun náà ti rí báyìí ó ti mọ̀ wípé làákàyè wọn ò gbé kinní tí bàbá wa Mudirul Markaz sọ ni kọ́lọ́ mọ́sá bá wa salékún dáadáa fún ìmáàmù náà kọ́ salékún orí rẹ̀ fún kọ́má filẹ̀ kọ́má fà wá náà lẹ̀ wala subhana rabbika rabbil izzati amma yasifun wasalaamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin wasalaamu alaykum.